Gabriel Ọlánrewájú ọmọ Nàìjíríà tó ṣubú ní ojú ìjà nígbà tí bá ọmọ Ghana kan jà lórí pápá ibi hàn tí bára rí hàn jà kí ò fa kúrẹ̀ torí tá a bá mọ̀ mójú inú wo wọn ó ṣẹlẹ̀ sí ọmọ Nàìjíríà torúkọ rẹ̀ jẹ́ Gabriel Ọlánrewájú mọ̀ sí lásán wọn ènìyàn lè sọ pé àbíṣe lọmọ Ghana ní gbá Gabriel ní nǹkan ni ṣùgbọ́n àyẹ̀wò mọ̀ ti lọ lórí ìrìn àjò ikú ó mọ̀ pa Gabriel o ṣùgbọ́n wáyà gbọ́ ọ̀rọ̀ tí yèyé Gabriel sọ kí ó fa kó pa Gabriel kí ó fa ikú tó pa Gabriel Ọlánrewájú kí ó fa ikú rẹ̀ ṣé mọ̀ pé ojú ìjà ni Gabriel Ọlánrewájú mọ̀mọ́ tí mo dì lọ sẹ́yìn o tó dẹ̀ di ara ọ̀run ìwọ torí yèyé Gabriel ti jáde ó ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gabriel ìwáyà gbọ́ fọ́nrán lẹ́nu yèyé Gabriel. Gabriel Olúwaṣẹ́gun Ọlánrewájú lọ ọmọ kan ṣoṣo tó jẹ́ ọkùnrin kan ṣoṣo tó wà láàrin ọmọ tí ìyá ìbí rèé o ta ni Gabriel gangan fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ ẹni tí Gabriel jẹ́ ajàfẹ̀ṣẹ̀gbowó tá à ń pè ní boxer ó lọ sí ìlú Ghana ní ọjọ́ 29 oṣù kẹta tí a parí rẹ̀ ní àná ọdún 2025 láti lọ ja ìjà kan pẹ̀lú arákùnrin kan ọmọ ìlú Ghana ni arákùnrin náà gẹ́gẹ́ bí ìyá rẹ̀ ṣe sọ ó ní ọjọ́ tí í ṣe ọjọ́ 29 ọmọ òun Gabriel sì pe ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n ìjọ ń sọ̀rọ̀ tó ń sọ fún ẹ̀gbọ́n rẹ̀ wípé wọ́n ní kí òun step down fún ẹni tí àwọn fẹ́ ìjọjà yẹn tó ṣùgbọ́n òun ò ní step down atúrìkà wípé wọ́n sọ wípé kóòṣì Gabriel ní kó má ja ìjà yẹn ní ọjọ́ yẹn ṣùgbọ́n ìyá yìí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọjọ́ tó pe ẹ̀gbọ́n rẹ̀ àwọn ò mọ̀ wípé òru ọjọ́ yẹn ló máa ja ìjà yẹn àgbà tí wọ́n ja ìjà o. kàyéfì lámọ́ ni wọ́n mọ̀mọ́ ṣẹlẹ̀ sọmọkùnrin mọ̀mọ́ jẹ́ o torí ọ̀pọ̀ èèyàn lè sọ pé àbí ọmọ Ghana sófin nǹkan gbá Gabriel Ọlánrewájú ni àbí ó ní nǹkan kan ní àgọ́ ara rẹ̀ àbí ṣe ni nǹkan kan wà lágọ̀ọ́ ara rẹ̀ ṣùgbọ́n wọn ó ṣe ni láàánú ni pé Gabriel Ọlánrewájú ó mọ̀mọ́ ti jọ́lọ́run nípè o lójú ìjà ìwọ wọn ó wá fa wọn ó ṣẹlẹ̀ ó ti jáde torí àwọn onímọ̀ òyìnbó wọ́n mọ̀mọ́ ti gbé Gabriel lọ sí ibi tí wọ́n mọ̀ ti ṣàyẹ̀wò ikú ó mọ̀ pa Gabriel o ṣùgbọ́n ó ṣe ni láàánú pé yèyé Gabriel Ọlánrewájú gangan jáde síta wọ́n mọ̀mọ́ sọ oríṣiríṣi ọ̀rọ̀ kí yèyé Gabriel sọ ìwáyà gbọ́ nínú fọ́nrán torí òun ó lágbára mọ̀mọ́ ló ṣẹlẹ̀ sí Gabriel o. tí Gabriel lọ sẹ́yìn kàràkàrà tó fi ẹ̀yìn lulẹ̀ tó yí kúrú tó sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra bẹ́ẹ̀ yẹn ìyá rẹ̀ nígbà táwọn jíjọ́ kejì làwọn gbọ́ pé wọ́n ti jà wọ́n nìkan kan ti ṣẹlẹ̀ sọmọ òun dàbá là á ìyá náà kígbàjarè ó ní ẹ ṣàánú òun o wọ́n ti pa ọmọ òun o gẹ́gẹ́ bí abiyẹmọ mo rí ní àwọn comment section kan táwọn kan ń bú ìyá ìpẹ́ta ló ní kí ìyá yìí jáde nǹkan kan ẹni tó kàn ló mọ̀ ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ló mọ̀ á kò máa wò pé lọ́mọ òun tóun sì rí tó lóun lọ́jà o kóun mówó wálé o ìyá yìí sì lóun nìkan ní tọ́jú òun nìkan lọ́mọkùnrin tóun ní ó ti níyàwó ńlẹ̀ ó sì lọ́mọ ńlẹ̀ ó lè jẹ ó lè dáná lọ́mọkùnrin ìbálò ló fi di pé ó lọ sẹ́yìn gàràgàrà ó lọ ẹ̀yìn gàràgàrà ó fẹ̀yìn lélẹ̀ ó sì gbàbẹ̀ ó jáde láyé ta ni ò bá ṣe mọ́ búyà yẹ mọ́ sọ̀rọ̀ sí ìyá yẹ àdúrà ní kẹ́ mọ́ ṣe fún iná ni ó díndín ọmọ 40 ọdún ọmọkùnrin ẹni tó mọ ọdún kan bá kú lọ́wọ́ rẹ̀ pàápàá mọ̀ pé òun sọ nǹkan nù ká tó ní ọmọ 40 ọdún ọmọkùnrin tó jẹ́ pé òun ló ń tọ́jú ìyá rẹ̀ ẹ wo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé kí ìyá yìí jáde èmi ò ní nǹkan tí ìyá sọ bó ṣe yé ìyá ọmọ nìyá ṣe sọ ọ́ torí ìyá ní àwọn ti pa ọmọ mi wọ́n ti pa ọmọ mi o ìyá lè máa mọ ohun tó ń jẹ́ cardiac arrest bẹ́ẹ̀ mi ṣe wò ó bí ohun tó ṣe nìyẹn ṣe gbogbo ohun tó pamọ́ ojú Ọlọ́run bá ló tó torí ọlọ́mọ Ghana lẹni tí wọ́n ìjọ ń jà ẹ wo mama Ọlọ́run bá mi dúró tì kò easy o kò easy ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ gbọ́n tí ìyá yẹn sọ. ẹ ṣàánú àwọn ọmọ yẹn ṣe wà kéékèèké o nìkan ló tọ́jú mi o
oníkan ló tọ́jú mi o, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi, ẹ gbà mí o, ẹ fẹ́ fọwọ́ bò wọ́n lẹ̀ o, ẹ má yẹ kí ìyà yìí jẹ mí gbé o, Nàìjíríà ẹ ṣàánú mi o, ẹ má yẹ kí ìyà yìí jẹ mí gbé o, ẹ má yẹ ká máa fọwọ́ bò wọ́n lẹ̀ o, ẹ má yẹ ká fọwọ́ bò wọ́n lẹ̀, ẹ má jẹ jìyà gbé mi ní ìkànnì tó fi tọ́jú ọmọ, ẹ gbà mí o, ẹ má jẹ kí ìyà yìí jẹ mí gbé o, ọmọ wà ń lẹ̀, ìyàwó wà ń lẹ̀, èmi náà wà ń lẹ̀ lẹ̀ o, ẹ bí mo ṣe wà báyìí, ẹ gbà mí o. ilé àlámúlẹ̀ ọyá ẹ̀kan sọ yìí ni mo ní o, mi lọ́mọ mi o, ẹ̀kan sọ yìí ni mo ní lọ́kùnrin o. ọdún 5 ló wà, June 12 ni bàbá ẹ kú sí o, accident June 12 ní wàhálà June 12 ni bàbá ẹ kú ní 1993 ni mo ti ń rèé bọ̀ o, ni mo ti ń rèé bọ̀. ó send mẹ́sẹ̀gì ló lè send yẹn, ó ní wọ́n tírẹ́tì òun lọ́hùn o, pé wọ́n sọ pé kò ń step down fẹ́ nìyẹn, ó ń dẹ lóhùn ò lè step down o, pé òun máa bọ̀ wá ń lé. mẹ́sẹ̀gì tó send ẹ̀gbẹ́ tó bá sọ̀rọ̀ lọ́wọ́ iná kú lórí fóònù yẹn, bẹ̀tí ńgbà tílẹ̀ máa mọ́ lánàá tá máa ka mẹ́sẹ̀gì àtẹ̀mọ̀ pé mo ti jà lóru mójú pé ó ti rí bákan, kí wọ́n ti gbé kíní ìjà sórí gbogbo kíní fún Nàìjíríà, ẹ bá mi wò ó. ó ti win round 1 round 2 round 3 lọ́mọ mi ò lè gbọ́ ọmọ olóò lọ sẹ́yìn o, ẹ gbà mí o, ẹ má yẹ ká fọwọ́ bo, ẹ gbà mí o, ẹ gbà mí o. ó ti ń bọ̀ ti dójú ọ̀nà, wọ́n tún pé padà kó tó sàwádìí àgbẹ̀ tó lòun ò lè step down, wọ́n tún pé padà, ẹ gbà mí o, wọ́n pé padà, wọ́n lọ pa o, ẹ gbà mí, ẹ gbà mí o, ẹ má yẹ ká fọwọ́ bo, ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí o. ìdẹ̀ ti bímọ lẹ̀ o, ó ti bímọ lẹ̀, ó ti bímọ lẹ̀, oníyàwó sílẹ̀, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú àwọn ọmọ yẹn ṣe wà kéékèèké o, onìkan ló tọ́jú mi o, oníkan ló tọ́jú mi o, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi, ẹ gbà mí o, ẹ fẹ́ fọwọ́ bò wọ́n lẹ̀ o, ẹ má yẹ kí ìyà yìí jẹ mí gbé o. ń gbọ́ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà bí ọ̀rọ̀ Gabriel Ọlánrewájú sí lọ náà rè ni o, níbi tá a fi àdàgbà ètò sọlẹ̀ sí ní yèé léni bí bá tó ṣe lọ àtúnjẹ́ kí a gbọ́ lórí ọ̀rọ̀ Gabriel Ọlánrewájú. Ire o, ó dìgbà. Kí n bá subscribe sórí ètò kí n lè jàǹfààní bá a bá tó ṣe mú wá fún yín.